A kú déédé àsìkò yìí, àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ la mú wá fún yín. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọalọ́runmadẹ̀. Ìjọba ìpínlẹ̀ Èkó ti ní àwọn kò ní yí ẹnu padà lórí àṣẹ tí wọ́n pa wípé wọn yóò fagilé ọkọ̀ akérò tí a mọ̀ sí dánfó àti kórópè tí kò bá ní ìwé àṣẹ lójúnà Lẹ́kí sí Ẹ̀pẹ́ bẹ̀rẹ̀ láti ọjọ́ 1 oṣù kẹwàá ọdún 2024. Àkíyèsí yìí ń wáyé lẹ́yìn àhesọ wípé ìjọba ti gbẹ́sẹ̀ kúrò lórí àṣẹ ọ̀hún. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn ní kọmíṣánná ìpínlẹ̀ lórí ọkọ̀ ìrìnnà Olúwaṣeun Ọ̀ṣìnyẹmí pẹ̀lú amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì fún gómìnà lórí ọkọ̀ ìrìnnà Ṣọlá Gíwá ti tẹnumọ́ wípé ìgbésẹ̀ yìí wáyé pẹ̀lú ìlànà àjọ Lagos State Strategic Transportation Master. Àwọn méjèèjì pè fún ìfọwọ́sowọ́pọ̀ àwọn awakọ̀ èrò bíi kórópè àti dánfó bí ìjọba ṣe ń ṣe àgbékalẹ̀ èròǹgbà rẹ̀ àti túbọ̀ mú ayé dẹrùn. Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ Ọba Ẹniìtàn Ògúnwùsì ti lérí láti lé ọlọ́jà ìbáà ṣe ọkùnrin tàbí obìnrin tí ó bá ta oúnjẹ tàbí ohun èlò olójoojúmọ́ ní owó tí ó ga jara lọ kúrò ní abẹ́ ìṣàkóso rẹ̀. Ìgbésẹ̀ yìí wáyé láti gbìyànjú àti gbógun ti bí owó oúnjẹ ṣe gbówó lórí gọbọi. Bákan náà ni ọba fagilé gbogbo ohun tí ó ní í ṣe pẹ̀lú ẹgbẹ́ láàrin-ìjà kí wọ́n yéé fi tipátipá mú àwọn ọmọ ẹgbẹ́ wọn tó ń ta ọjà ní iye tí wọ́n pa láṣẹ. Ọba Ògúnwùsì ṣe ìkìlọ̀ wípé ẹnikẹ́ni tí wọ́n bá gbámú wípé ó ń fi owó lé ọjà yìí yóò fi Ilé-Ifẹ̀ sílẹ̀. Ìkìlọ̀ yìí wáyé láti ẹnu àwọn olóyè tí wọ́n lọ ṣe aṣojú ọba ní àárín-ìjà. Wọ́n ní ilé ata kan kò gbọdọ̀ kọjá $100 sí $200, $100 sí $200. Nínú àfihàn fídíò ni a ti rí bí olóyè ṣe ń ṣàlàyé fún àwọn ọlọ́jà wípé ní orúkọ Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ Ọba Ẹniìtàn Ògúnwùsì pẹ̀lú àwọn olóyè 16 ni wọ́n fi sọ fún àwọn babalọ́jà àti ìyálọ́jà kí wọ́n wí fún àwọn ọlọ́jà wípé láti òní lọ kábíyèsí ti fagilé gbogbo ohun tí ó ń jẹ́ ẹgbẹ́ láàrin-ìjà. Bákan náà ni wọ́n ṣe ìkìlọ̀ wípé ẹnikẹ́ni kò gbọdọ̀ fi ara ní ẹnìkejì lórí ọjà. Bẹ́ẹ̀ ni wọn kò gbọdọ̀ ṣe ìdáwọ́kọ̀ fún àlejò láti tajà. Ẹni wọ́n bá gbámú wípé ó tàpá sí àwọn òfin ọba yìí yóò fi Ilé-Ifẹ̀ sílẹ̀. Gómìnà àná fún ìpínlẹ̀ Èkìtì Ayọ̀ Fáyòsé ti fi èròǹgbà rẹ̀ hàn lórí ìdájọ́ ilé-ẹjọ́ Ọjọ́bọ̀ tí ó wáyé ní ilé-ẹjọ́ tó ga jùlọ wípé àwọn ìjọba ìbílẹ̀ ní ẹ̀tọ́ láti máa gba owó lóṣooṣù tìkára wọn láti ọwọ́ ìjọba àpapọ̀. Fáyòsé ní ẹnikẹ́ni láti ìjọba ìbílẹ̀ kò lè di alága ìjọba ìbílẹ̀ láìsí àtìlẹ́yìn gómìnà. Ó ní ilé-ẹjọ́ àti ìjọba àpapọ̀ kò lè gba ọmọ lọ́wọ́ ìyá. Fáyòsé sọ ọ̀rọ̀ wọ̀nyí nígbà tí ó farahàn lórí ètò amóhùnmáwòrán Channels tí ó wáyé lọ́jọ́ Àìkú. Fáyòsé ní òun kì í ṣe agbẹjọ́rò, olóṣèlú paraku ni òun jẹ́. Ó sì dá òun lójú wípé ẹnikẹ́ni kò lè gba ìbáṣepọ̀ láàrin ọmọ àti ìyá jẹ́. Ṣùgbọ́n bí ilé-ẹjọ́ bá wá sọ wípé àwọn fẹ́ gbé agbára fún ìjọba ìbílẹ̀, kò sí agbára kankan níbì kankan. Olórin tàkasúfèé ọmọ ará ilẹ̀ Amẹ́ríkà 50 Cent ti fi èròǹgbà rẹ̀ hàn lórí ààrẹ àná ará ilẹ̀ Amẹ́ríkà tí ó ń bá wọn díje du ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Republican nínú ìdìbò tí ó ń bọ̀ lọ́nà Donald Trump lẹ́yìn tí orí kó o yọ níbi ìgbìyànjú àti gbẹ̀mí rẹ̀ tí ó wáyé ní gbàgede ìpolongo ìbò ọjọ́ Àbámẹ́ta ní Pennsylvania. Olórin yìí náà wà lára àwọn tí orí ti kó yọ lọ́wọ́ ikú láti ẹ̀yìn wá bí ó ti ṣe àfihàn Trump nínú àwo orin tí ó pe àkọlé rẹ̀ ní Get Rich or Die Trying níbi eré tí ó wáyé ní Boston ní ọjọ́ Àbámẹ́ta. Ìwádìí sọ ọ́ di mímọ̀ wípé ènìyàn 2 ni ó jẹ́ Ọlọ́run nípè lẹ́yìn ìró ìbọn tí wọ́n yìn sí Trump kí wọ́n tó gbé e dìgbàdìgbà kúrò lórí ìtàgé. Ọwọ́ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ FBI tó afurasí ọmọ 20 ọdún kan Thomas Matthew Crooks gẹ́gẹ́ bí ẹni tí ó gbìyànjú àti ṣekú pa Trump.
Àjọ tí kìí ṣe ti ìjọba láti orílẹ̀-èdè United States Scribner Foundation pẹ̀lú àjọṣepọ̀ Àjọ Alámòójútó Ìlera ní Ìpínlẹ̀ Èkó Lagos State Health Management Agency LASHMA ti ṣe àkọọ́lẹ̀ opó àti ọmọ òrukàn 700 láti iléeṣẹ́ ọlọ́pàá tí yóò jẹ́ àǹfààní ìdójútòfò ìlera ọ̀fẹ́ Free Health Insurance. Láti ṣe àtìlẹ́yìn fún opó àti ọmọ òrukàn tí ọlọ́pàá olóògbé fi sílẹ̀, àti láti fi sààmì ayẹyẹ àyájọ́ ọjọ́ àwọn opó lágbàáyé fún ọdún 2024 International Widows Day IWD. Olùdásílẹ̀ àjọ yìí Dókítà Kedry Scribner ní aya rẹ̀ Ìyáàfin Victoria Scribner ṣaṣojú. Wọ́n ní ìgbésẹ̀ yìí jẹ́ ọ̀kan gbòógì láti fi bójútó àwọn tó kù díẹ̀ káàtó láwùjọ, pàápàá jùlọ àwọn opó àti ọmọ olóògbé òṣìṣẹ́ ọlọ́pàá. Scribner ní láti ọdún 4 sẹ́yìn ni ètò yìí ti ń bójútó ẹgbẹ̀lẹ́gbẹ̀ ènìyàn nítorí ó jẹ́ ètò tí ó wá láti ọkàn ọkọ rẹ̀, tí ó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì ọlọ́pàá. Àkọlé ètò wọn fún ti ọdún yìí ni wọ́n pè ní ìrètí tí ó kọjá àdárísọ, Hope Beyond Grief. Ẹ̀ẹ̀mejì ni ìgbésẹ̀ yìí máa ń wáyé lọ́dún. Èròǹgbà wọn sì ni láti tàn ká dé àwọn ìpínlẹ̀ yòókù pẹ̀lú èròǹgbà láti mú ìrọ̀rùn bá aya àti ọmọ tí ọlọ́pàá tí ó di olóògbé fi sílẹ̀. Ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ti sọ wípé òun kò ní lọ́kàn láti di 300 ọdún 90 years láyé. Ó sọ èyí nígbà tí ó ń dáhùn ìbéèrè láti ọ̀dọ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí ó bá wọn kópa nínú ètò pàṣípààrọ̀ àṣà fún ti ọdún 2024, ètò tí ó wáyé ní Ìjẹ̀gbà, Abẹ́òkúta, ìpínlẹ̀ Ògùn. Níbi ètò yìí kan náà ni gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ti kéde ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ àti ẹ̀bùn ẹ̀rọ láptọ̀pù fún akẹ́kọ̀ọ́ 9 tí ó bá yege jùlọ nínú ìdíje ìwé kíkọ tí wọ́n ṣe àgbékalẹ̀ láti fi sààmì ayẹyẹ 100 ọjọ́ ìbí Ṣóyínká. Ṣóyínká tí wọ́n bí ní ọjọ́ 13 oṣù keje ọdún 1934 pé 100 ọdún ní ọjọ́ àbámẹ́ta. Nígbà tí ó ń dáhùn ìbéèrè, ó ní òun pinnu láti di òǹkọ̀wé kí òun lè ráàyè ṣe àtúnṣe sí àwọn ìtàn tí kìí ṣe òótọ́ tí àwọn ti gbọ́ nígbà èwe. Nígbà tí wọ́n béèrè ìdí tí ó fi já wọ iléeṣẹ́ àsọ̀rọ̀mágbèsì nígbà ìṣèjọba ológun, Ṣóyínká ní òun kò já wọlé, òun yọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ wọlé ni. Ó ní iléeṣẹ́ yìí ní ohun tí ó lè ba ìlú lọ́kàn jẹ́ tí ó sì lè mú ìtàbùkù bá àṣà àti ìṣe bí wọ́n bá gbé e sáfẹ́fẹ́. Lẹ́yìn ètò àti ìdíje, 9 nínú àwọn akẹ́kọ̀ọ́ yìí ni ó gbégbá orókè. Nígbà tí ó ń fèsì, Abíọ́dún ṣe àpèjúwe ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká gẹ́gẹ́ bí ọmọ aláwọ̀ dúdú ilẹ̀ Áfíríkà tí wọ́n ṣe ayẹyẹ rẹ̀ jùlọ, bí ó ti pe àkíyèsí àwọn ọ̀dọ́ sí ìlọsíwájú ilẹ̀ wọn àti fún ọmọ aráyé. Adẹ́rìn-ín-pòṣónú Emmanuel Chukwuemeka aka Sabinus ti ṣe àfihàn bí wọ́n ṣe jí bàbá rẹ̀ gbé ní ìpínlẹ̀ Rivers. Ìròyìn jábọ̀ wípé ẹ̀ṣọ́ aláàbò kan di olóògbé níbi wọ́n ti ń gbìyànjú àti jí bàbá Sabinus gbé ní ọjọ́rú tí ó kọjá. Nígbà tí ó ń fèsì, ó ní òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìwàláàyè bàbá òun bí ó tilẹ̀ jẹ́ pé àwọn san owó ìyọ̀ǹda ransom. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram ni Sabinus ti ṣe àpèjúwe ìpèníjà tí ó là kọjá. Ó ní Olúwa ṣeun wípé ọ̀nà àbáyọ yọjú. Bákan náà ni ó kọ wípé àwọn tí ó jí bàbá òun gbé ṣì lè máa wo iṣẹ́ òun kí wọ́n sì máa rẹ́rìn-ín bí ayé ṣe rí nìyẹn. Ṣùgbọ́n òun dúpẹ́ wípé òun kò rógun àkárísọ. Ìjọba ìbílẹ̀ bíi 13 ni ó ti fi ọjọ́ ìdìbò ìjọba ìbílẹ̀ sí lẹ́yìn ìdájọ́ ilé-ẹjọ́ tó ga jùlọ tí ó ṣe ìdáwọ́kọ̀ fún àwọn gómìnà àti adelé alága láti má ní àṣẹ lórí owó àwọn alága ìbílẹ̀ láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀. Ilé-ẹjọ́ tó ga jùlọ ni ó gbé ìdájọ́ kalẹ̀ wípé kò lẹ́tọ̀ọ́ kí ìjọba ìpínlẹ̀ máa ṣe agbódegbà fún ìjọba ìbílẹ̀. Níbi ìdájọ́ ìgbìmọ̀ ẹlẹ́ni 7 tí àgbàmọ̀fin Lateef Fagbemi pè tako àwọn gómìnà ìpínlẹ̀ 44
Nípasẹ̀ agbẹjọ́rò kọ̀ọ̀kan wọn, ilé-ẹjọ́ dá ẹjọ́ wípé àwọn gómìnà kò ní agbára mọ́ láti yan adelé alága, nípasẹ̀ ìdìbò nìkan ni alága kánsù fi lè wáyé. Wọ́n ní lílo adelé alága fún ìṣèjọba ìbílẹ̀ tàpá sí òfin ọdún 1999. Wọ́n ní kò ní agbára láti rọ alága kánsù nípò, fi adelé rọ́pò wọn. Bákan náà ni ilé-ẹjọ́ figi gún fún gómìnà láti máa gba owó tí ó tọ́ sí alága ìbílẹ̀ láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀, fi pamọ́ tàbí ná owó yìí. Èyí tí ń wáyé tipẹ́, kò gbọdọ̀ ṣẹlẹ̀ mọ́. Ìjọba ìbílẹ̀ ni ó gbọdọ̀ gba owó wọn fúnra wọn, ṣe àkóso rẹ̀ fún kánsù. Lẹ́yìn ìdájọ́ ni a gbọ́ wípé àwọn ìjọba ìbílẹ̀ kánsù ti ń ṣètò àti dìbò ti ìparí ọdún yìí. Ìjọba àpapọ̀ ti ṣe ìkìlọ̀ wípé ìlú 94 towns ni yóò ní ìpèníjà ẹ̀kún omi ọlọ́jọ́ 5 bẹ̀rẹ̀ láti ọjọ́ 16 títí di 20 oṣù keje ọdún 2024. Mínísítà fún agbègbè Dókítà Isaac Salako ni ó ṣe àfihàn yìí fún akọ̀ròyìn. Lára àwọn ìpínlẹ̀ tí yóò ní ìpèníjà láti rí Adamawa, Abia, Anambra, Akwa Ibom, Bauchi, Borno, Cross River, Nasarawa, Sokoto, Plateau àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ Sokoto ní àwọn ti ṣetán láti dènà ẹ̀kún omi tí ó bá fẹ́ ṣẹlẹ̀ láàrin ìpínlẹ̀ wọn ní ọdún yìí. Kọmíṣánná fún ìròyìn Sambo Danchadi sọ fún akọ̀ròyìn wípé ìpínlẹ̀ wọn ṣiṣẹ́ yí aago ká láti rí i dájú wípé ẹ̀kún omi kò dà wọ́n láàmú. Ó ṣeé ṣe kí ètò ẹ̀kọ́ wá sí ìdádúró ní ọ̀pọ̀lọpọ̀ ifásitì láì jẹ́ wípé ìjọba àpapọ̀ dá sí i, nítorí àìrí owó fi san 2.92 billion naira lóṣù owó iná mọ̀nàmọ́ná ní àwọn iléèwé gíga. Ifásitì 11 ni wọ́n ti ṣe àlékún owó iná mọ̀nàmọ́ná wọn lóṣù láti ìlọ́po 3 sí 4. Èyí ti wá fa ìpòrúurú ọkàn bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ifásitì bí wọ́n ṣe gé iná àwọn kan kúrò ní National Grid nítorí àìrí owó san. Nínú oṣù kẹrin ọdún yìí ni àwọn àjọ alámòójútó iná mọ̀nàmọ́ná ṣe àlékún ẹ̀ka band A láti 68 naira per kilowatt sí 205 naira per kilowatt. Igbákejì alága àjọ NEC, Musiliu Hussaini, fìdí ẹ̀ múlẹ̀ wípé àlékún yìí yóò ní ìpalára ìdá 15 nínú ọgọ́rùn-ún àwọn oníbàárà 15% jákèjádò orílẹ̀-èdè. Àwọn wọ̀nyí ni wọ́n ń lo ìdá 40 nínú ọgọ́rùn-ún iná mọ̀nàmọ́ná, tí ó túmọ̀ sí ó kéré tán 20 wákàtí lójúmọ́. Unilag, tí owó oṣù iná mọ̀nàmọ́ná wọn kò ju 180 million naira lọ tẹ́lẹ̀, ti wọ 300 million báyìí. Ifásitì Ìbàdàn UI gbéra láti 120 mílíọ̀nù sí 280 mílíọ̀nù, bí Ìlọrin ṣe kúrò ní 70 mílíọ̀nù bọ́ sí 230 mílíọ̀nù, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ilé ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ bíi LUTH tí kò sí ní band A tẹ́lẹ̀ ni wọ́n ti gbé sórí band A, tí ó ti wá mú àlékún bá owó iná wọn lóṣù. Bákan náà lọmọṣorí ní UniJos. Àwọn adarí ẹgbẹ́ òṣèlú Labour ti fi ẹ̀hónú wọn hàn lórí bí wọ́n ṣe yọ Sínátọ̀ Ali Ndume kúrò nípò olórí àdámọ̀lẹ́kùn Chief Whip ní ilé ìgbìmọ̀. Lẹ́yìn tí wọ́n rọ̀ nípò ni wọ́n fi Sínátọ̀ Tahir Monguno tó ń ṣaṣojú àríwá Borno rọ́pò rẹ̀. Wọ́n ní ìdójútì ńlá ni Akpabio ṣe fún Ndume. Èyí sì ṣe àfihàn irúfẹ́ ìjọba apàṣẹwàá tí wọ́n ń ṣe lábẹ́ ẹgbẹ́ òṣèlú wọn. Ẹ̀ṣẹ̀ tí Ndume ṣẹ̀ dá lórí bí ó ti ní ìgboyà láti sọ ọ̀rọ̀ lórí ipò tí ọrọ̀ ajé orílẹ̀-èdè wà, bí oúnjẹ ṣe gbówó lórí àti bí Ààrẹ Bọ́lá Tinubu ṣe kọ etí ìgbọ̀n sí ìṣẹ́ òun òṣì tó ń kojú ọmọ orílẹ̀-èdè. Ó ní ọ̀nà tí ìjọba tó wà lóde yìí ń tọ̀ léwu gidi. Oṣù mélòó sẹ́yìn tí Sínátọ̀ Abdul-Ningi tú àṣírí ìwà ìkọ̀kọ̀ tí wọ́n ń hù nínú ìjọba ni ó sọ ọ́ di ẹni tí ó ń rọ́kúnlé. Èyí kò tó ìwà ìbàjẹ́ tó ń lọ lórílẹ̀-èdè, níbi tí àwọn kan ti sọ ìwà ìbàjẹ́ di ọ̀nà ìjẹ fún ara wọn.
Ìjọba ìpínlẹ̀ Èkó ti sọ wípé àwọn kò dá ètò gbalẹ̀-ń-gbàtà olóṣooṣù monthly environmental sanitation padà, bẹ́ẹ̀ ni àwọn kò ní lọ́kàn láti bẹ̀rẹ̀ kónílé-ó-gbélé tipátipá nínú oṣù keje. Kọmíṣánná fún agbègbè Tòkunbọ̀ Wahab ni ó sọ eléyìí nínú àtẹ̀jáde. Ó ní àwọn kan tí wọ́n kúndùn láti máa ṣi ará ìlú lọ́kàn ni wọ́n ń ṣe èyí. Ìjọba kò fi ìgbà kankan kéde wípé ètò gbalẹ̀-ń-gbàtà àti ìdíwọ́ fún ìrìnnà yóò wáyé nínú oṣù keje. Ààrẹ orílẹ̀-èdè United States tí òun náà ń bá wọn díje du ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Democratic nínú ìdìbò tó ń bọ̀ lọ́nà, Joe Biden ti fi ẹ̀sùn kan ọlọ́rọ̀ jùlọ ní ilẹ̀ Amẹ́ríkà Elon Musk wípé ó ń gbìyànjú àti ra ìbò fún akẹgbẹ́ rẹ̀ láti ẹgbẹ́ òṣèlú Republican Donald Trump. Èyí ń wáyé lẹ́yìn tí Musk jẹ́jẹ̀ẹ́ láti gbé owó kalẹ̀ fún àtìlẹ́yìn Trump nínú ìdìbò tí ó ń bọ̀ lọ́nà. £45 million ni Musk dábàá láti máa san lóṣooṣù fún àpò ìkówójọ ìpolongo ìbò ààrẹ fún Trump. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ní Biden ti fèsì wípé Musk ń gbìyànjú àti ra ìbò fún ààrẹ àná Trump, bí ó ti rọ àwọn ará ilẹ̀ Amẹ́ríkà kí wọ́n kó owó sí àpò ìpolongo tirẹ̀ láti lè fi ṣẹ́gun Trump. Bàbá olóògbé olórin Ìléríolúwa Alọ́ba tí gbogbo ènìyàn mọ̀ sí Mohbad, Joseph Alọ́ba ti ṣe àfihàn wípé ọmọ rẹ̀ kò fi taratara gbà wípé òun ni òun bí ọmọkùnrin rẹ̀ Liam kí ó tó ṣàgbákò ikú òjijì nínú oṣù kẹsàn-án ọdún 2023. Lórí ètò asọ̀rọ̀mágbèsì kan ni Alọ́ba ti sọ wípé oríṣiríṣi ìpòrúurú ọkàn ni Mohbad ní lórí ọmọ kan ṣoṣo tí ó bí, tí ó yọrí sí àríyànjiyàn láàrin òun pẹ̀lú ìyàwó rẹ̀ Wùnmí. Bákan náà ni ó ṣe àpẹẹrẹ ẹ̀rí tí àwọn tí ó súnmọ́ Mohbad jẹ́ ní ilé-ẹjọ́, àwọn bíi Spending àti Primeboy. Ó ní àwọn wọ̀nyí ṣe àwáwí wípé èdè-àìyedè tó nípọn wà láàrin Mohbad àti Wùnmí lórí ta ni bàbá ọmọ tí wọ́n bí kí ó tó fi ilẹ̀ ṣaṣọ Ààrẹ Bọ́lá Tinubu ti gbà láti san $300,000 gẹ́gẹ́ bí owó oṣù òṣìṣẹ́ tó kéré jù. Níbi ìpàdé tí ó wáyé ní ìlú Àbújá ni a ti rí ààrẹ àjọ òṣìṣẹ́ Joy Ajaero àti ààrẹ àjọ olókoòwò TUC Festus Osifo pẹ̀lú àwọn aṣojú ìjọba. Nínú àtẹ̀jáde ni Ajaero ti sọ wípé àwọn gbà láti gba owó yìí fún ìṣọ̀kan. Àwọn kò sì ní yẹsẹ̀ láti máa gbè lẹ́yìn ẹ̀tọ́ òṣìṣẹ́ orílẹ̀-èdè ní gbogbo ìgbà. Ṣùgbọ́n alága àjọ òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Èkó sọ fún akọ̀ròyìn wípé $300,000 tí ààrẹ bu ọwọ́ lù kò lè tó ná fún òṣìṣẹ́ ìpínlẹ̀ Èkó. Ó ní àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ Èkó nílò láti dúnàádúrà sí i, pàápàá jùlọ lórí owó ilé, owó ọkọ̀ àti owó oúnjẹ. Ìjọba ní láti gbé e yẹ̀wò dáadáa. Ó wáá rọ gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú wípé kí ó wá ọ̀nà láti ṣe àdínkù sí ìyà nítorí $70,000 kò tó ná fún òṣìṣẹ́ ìpínlẹ̀. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.